ẹ gbàgbé ohun tó ń jẹ́ Babaasalẹ tá a bá ti déjọba ẹgbẹ́ òṣèlú ADC. ẹgbẹ́ òṣèlú African Democratic Party ti ní ìṣèjọba rere ní àwọn níní èròǹgbà wọn ni kò sí nǹkan kan tó ń jẹ́ Babaasalẹ nínú òṣèlú mọ́. bẹ́ẹ̀ ni òpin yóò dé bá ṣíṣe owó aráàlú kúmọkùmọ pẹ̀lú ìlérí pé àkóyawọ́ yóò wà nínú ìṣèjọba àwọn. ẹ ó rántí pé láìpẹ́ yìí ni àwọn ẹgbẹ́ kan bu ẹnu àtẹ́lù bí ilé-ìgbìmọ̀ asòfin ṣe fi owó tó tó tírílíọ̀nù 10.9 náírà láàrin ọdún 2021 sí ọdún 2025 lé ètò ìṣúná. nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ní ẹgbẹ́ ADC ti sọ pé ẹgbẹ́ náà ti dé láti wá ojútùú sí àwọn kùdìẹ̀kudiẹ àti akùdé tó wà nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí. wọ́n sọ síwájú pé dípò kí ọ̀rọ̀ òṣèlú jẹ́ nípa orílẹ̀-èdè àti àwọn olùgbé ibẹ̀, ṣe ni àwọn kan ti jẹ́ kó jẹ́ oyè ilé wọn. ẹgbẹ́ òṣèlú ADC ti wá ní ìṣèjọba rere gbọ́dọ̀ jẹ́ èyí tó mú ọ̀rọ̀ àwọn aráàlú lọ́kùnkúndùn tí kì í sì ṣe fífi owó ìṣúná kó owó ìdàgbàsókè jẹ.